àwọn èèyàn ni wọ́n ń fi fídíò tí ẹ̀ ń wò yẹn ni wọ́n fi ṣọwọ́ sí mi. Èyí tó wà lórí fóònù mi ó fẹ́ lé ní 20 táwọn èèyàn sáà ń sẹ́ndì sí mi pé kí ni òye kí ni èrò tèmi lórí fídíò yẹn. Ní tó ṣẹlẹ̀ nínú fídíò yẹn ni wípé kábíyèsí Ọọ̀ni tilé Ifẹ̀ ọba Adéyẹyè Ẹniìtàn Babátúndé Ògúnwùsì Ọ̀jájá kejì Ọọ̀ni tilé Ifẹ̀ àrólé Oòduà wọ́n wà lórí ìjókòó pẹ̀lú àwọn èèyàn. Olórin kan ń kọrin ní orí stage, kábíyèsí ń wo olórin yẹn, ṣùgbọ́n orin tí olórin yẹn ń kọ orin ó ń bú orin èébú, ẹ jẹ́ kí n sọ báyẹn, orin èébú ni. Ta ní ń bú nínú fídíò yẹn? Ọba Olúwo tilẹ̀ wò ó. Ẹ jẹ́ kí n mú wá fún yín kájọ kẹ́ ẹ kọ́kọ́ gbọ́ náà. Òun náà lẹ ti gbọ́ yẹn. Olórin yẹn ń kọrin bú kábíyèsí Olúwo tilẹ̀ wò ó níwájú kábíyèsí Ọ̀nìrìṣà. Ohun tí mo lè sọ lórí fídíò yẹn ni pé kò dá mi lójú pé n tó ṣẹlẹ̀ nínú fídíò yẹn ṣẹlẹ̀ lójú ayé. Àkọ́kọ́, mi ò lè sọ pé pàtó òde tí irú nǹkan yẹn ti wáyé nìyẹn. Mi ò lè sọ pé bẹ́ẹ̀ kọ́ torí pé mi ò tí ì rí àrídájú tí ó fìdí múlẹ̀ láti fi sọ wípé n tó ṣẹlẹ̀ nínú fídíò yẹn òdodo ni. Bẹ́ẹ̀ ni, èmi náà tó wá ń fojú wò wípé ṣó lè ṣẹlẹ̀ ṣá kí olórin ọmọ kọrú orin yẹn níwájú kábíyèsí Ọ̀nìrìṣà, ṣó lè ṣẹlẹ̀ ṣá? Ṣé kábíyèsí lè gbarú ẹ̀ láàyè ṣá? Létà làwọn kan wá ń sọ fún mi pé fídíò yẹn ò real, kì í ṣe ojú ayé ni fídíò yẹn sì ṣẹlẹ̀, pé AI ni, artificial intelligence, pé iṣẹ́ ọwọ́ àwọn kan ni. Iṣẹ́ ọwọ́ àwọn kan ni. Èyí tó ń fìdí ẹ̀ múlẹ̀ wípé fídíò yẹn, n tó ṣẹlẹ̀ nínú fídíò yẹn kì í ṣojú ayé, àtọwọ́dá ni. Bẹ́ẹ̀ ni, àtọwọ́dá ni. Tẹ́yìn bá wá rí ẹ̀rí tí ó fìdí múlẹ̀ tó dájú pé n tó ṣẹlẹ̀ nínú fídíò yẹn òótọ́ ni o, ẹ jẹ́ kí n mọ òde tí ṣẹlẹ̀ yẹn ti ṣẹlẹ̀, ìlú wo ló ti ṣẹlẹ̀, òde wo ló ti ṣẹlẹ̀, àwọn wo ló wà lóde yẹn, kí ló orúkọ olórin yẹn. Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Ẹ ṣé bẹ́ẹ̀ sí ń wò, ẹ ṣé bẹ́ẹ̀ sí ń gbọ́ wa. Ojú tẹ́ fi ń wà kò ní fọ́, tí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Lẹ́yìn náà bá lóhun kan tẹ́ fẹ́ bá wa sọ tàbí ẹ fẹ́ fi tó wa létí tàbí wòye àti èrò tiyín 07063291779 07063291779. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rírì.